ẹ ṣé ẹ̀yin tèmi ní diaspora bó ṣe mo wá yìí mo fẹ́ wípé kẹ́ máa share work hard, play kẹ́ hard. máa share kẹ́ dẹ̀ máa love ẹ̀ mo fẹ́ kẹ́ máa share kẹ́ dẹ̀ máa love ẹ̀ mo fẹ́ wípé ká kó jẹ rush mo fẹ́ wípé ká jẹ kíni ká kó jẹ rush mo fẹ́ kó máa share ẹ̀ kó dẹ̀ máa love ẹ̀ ṣe ní love yẹn kó máa lọ share ẹ̀ náà pàápàá kó máa lọ nítorí pé ọ̀rọ̀ tí mo bá wá ní àkókò yìí ọ̀rọ̀ yẹn ó pín síbi ọ̀nà mélòó kan but kí tó tẹ̀síwájú mo kí gbogbo àwọn èèyàn mi ní diaspora mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo dẹ̀ tún kí àgbà mo kí gbogbo ire tó dẹ̀ jẹ́ pé olówó tó fi ń ra dátà tó fi ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ire tó dẹ̀ jẹ́ wípé láìní yìí pàápàá bá ilẹ̀ ń múra wípé ẹ jẹ́ kí n ra dátà láti lọ gbọ́ ọ̀rọ̀ bàbá yìí mo gbà ládùúrà fún yín wípé owó tí ẹ fi ń ra dátà yẹn bá iṣẹ́ kò ní kàn yín o ibi tẹ́ lówó tí ẹ fi ń ra dátà ọ̀nà bẹ̀ ò ní dí o ire tó dẹ̀ jẹ́ pé o máa ń gbọ́ mi tínú ẹ̀ máa ń dùn bẹ́ẹ̀ ni dandan dẹ̀ ni mo lè gbọ́dọ̀ múnú ìdùn nítorí pé mo sọ fún pé mi ò ní máa mú òfò wá fún yín ìtó dáa ni màá máa mú wá fún yín and I thank you all my brother and my sister my daughter my everything for me. And again, I greet my manager. I greet my manager. I greet them all for good job which she doing. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo dúpẹ́ lórí iṣẹ́ ẹ̀. Mo dúpẹ́ lórí aya rẹ̀. Mo dúpẹ́ lórí àwọn ọmọ ẹ̀. Tó dẹ̀ jẹ́ pé bó ṣe ọ̀tá ń rò. Bóyá kan ti pa Ọlọ́run ò jẹ́ orí bẹ́ẹ̀ but again mo fẹ́ pé kẹ́ máa lọ sí ọ̀nà àrà Foundation TV ẹ máa lọ síbẹ̀ kẹ́ máa lọ subscribe ẹ lọ síbẹ̀ kẹ́ lọ subscribe ẹ máa lọ síbẹ̀ kẹ́ máa lọ subscribe nítorí pé tí n bá drop new film tí n bá drop new things ẹ máa tètè máa rí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo dúpẹ́ lórí àgbà mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó lè jẹ́ gbógbà ìyàwó níyàwó lọ tí ò pa mo dúpẹ́ lórí gbogbo ènìyàn pátápátá tó jà fún Yorùbá nation iṣẹ́ tí Ọlọ́run bá ti lọ́wọ́ sí kò sẹ́nikẹ́ni tó lè yí padà gbogbo nǹkan ni Ọlọ́run lè ṣe o nítorí agbára Ọlọ́run ó ju gbogbo ẹ̀ lọ. Anyway, àwọn àgbàlagbà máa ń pòwe wípé olówó ń ṣọ̀rẹ́ olówó olòṣì ń ṣọ̀rẹ́ olòṣì kò yé náà ní ilẹ̀ ọ̀rẹ́ tèmi àìjẹun sùn ẹkùn kìí ṣojú ajá òun à ń takùn kò sẹ́nikẹ́ni tó lè fi ránṣọ òun à ń takùn kò sẹ́nikẹ́ni tó lè fi ránṣọ
àmọ́ kí gbogbo apáta ká máa rọra lórí ohun tá à ń ṣe ẹni tó bẹ̀rẹ̀ tó ń wò dí àwọn àgbà ẹlòmíì wà lẹ́yìn tó ń wo tiẹ̀ ẹ kàn sí ìwọ tó dẹ̀ jẹ́ pé o mọ̀ flag gbogbo gba ni mò ń sọ bẹ́ẹ̀ tó bá flag program mi kú òjijì máa bá ẹ tó bá flag program tèmi ikú òjijì ó máa bá ẹ àìsàn máa bá ẹ àìríjẹ máa bá ẹ àìnísinmi ọkàn máa bá ẹ ṣé rí ìpè tí mo ṣe yìí ó mú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò kàn lè fẹ́ sọ síta ni má dé di program tèmi o tó bá hùn ẹni kó wò tí ò bá dẹ̀ hùn ẹ kó jára ẹ kúrò ńbẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bó bá jẹ́ bó bá tó àkókò ebú díẹ̀ lè jáde ńbẹ̀ ebú lè jáde ní prógrámù yìí tí ebú bá lè jáde ńbẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ kẹ́ mọ̀ pé bó ṣe Ọlọ́run sọ pé ó máa ṣẹlẹ̀ nìyẹn Nàìjíríà kọ́lẹ̀ pera yín ojú tì í Nàìjíríà ojú tì í yegede ẹ Nàìjíríà olè oníjìbìtì ojú tì í ẹ fẹ́ gbọ́ òtítọ́ lẹ́nu mi lónìí SS ẹni fáìlì tí ẹ fẹ́ gbé àwọn Ladyk lọ sí kóòtù fáìlì yẹn pọ́n sọnù olè lọ àtàkì yín mi ò gbọ́rú ẹ̀ rí anyway fáìlì tí ẹ fẹ́ gbé àwọn Ladyk lọ sí kóòtù ẹni ẹ múra tẹ́ lọ sí kóòtù àwọn olè lọ àtàkì yín tó gba fáìlì ó gbà lọ́wọ́ yín lórí ìbọn ńlá tẹ́ ní tẹ́ lọ sí ilé gbogbo tẹ́ lọ bà jẹ́ olè àtàkì ẹ̀yin lọ́nà tó gba fáìlì tí ẹ fẹ́ gbé lọ sí kóòtù tí ò lè gba fáìlì ó gbà lọ́wọ́ yín olórí burúkú ni yín Ọlọ́run ok a gbà pé fáìlì ò lè gbà lọ́wọ́ yín ṣé ẹ ní lórí sísítẹ̀mù yín ni ẹ ní lórí kọ̀ǹpútà yín ni bí ẹ bá ní lórí kọ̀ǹpútà yín kí ló tí ẹ gbé jáde láti fi gbé àwọn ọmọ lọ́mọ tí jọ́ọ̀jì ti sọ pé kẹ́ fi wọ́n sílẹ̀ ẹ máa share ẹ̀sẹ̀ ẹ máa share ẹ dẹ̀ máa lọ́ọ̀bù ẹ̀ ẹ máa lọ́ọ̀bù ẹ̀ ìṣó ẹ máa lọ́ọ̀bù ẹ̀ DSS pàápàá mo fẹ́ kẹ́ ẹ wá sí program mi ẹ wá kẹ́ wá wò mí kẹ́ wá gbọ́ ọ̀rọ̀ tí mo sọ mo invite yín you people come call ẹ̀mẹ̀wá yín I want you to call them call Ọbásanjọ́ and they call Tinubu call báwo ni pé ọmọ àlè nìjẹ́ call all of you and they call báwo ni pé náà Sanwó-Olú call all of them and they come and listen to my advice and I want to give you terrible advice this time now ẹ lọ sí court ẹ ní ẹ fẹ́ lọ court ẹ dẹ̀ ti ṣe fáìlì pẹ̀lú ìbọn ńláńlá tẹ́ ẹ ní tẹlifíń ba ilé onílé jẹ́ pẹ̀lú ìbọn kàdàmùkàdàmù tẹ́ ẹ níyẹn tí ẹ ń lọ sílé èèyàn tẹ́ ẹ ń pa èèyàn tẹ́ ẹ fi ìbọn fi ba ilé onílé jẹ́ ni àwọn míì tó jẹ́ olè tó lọ àtáàkì yín lọ́nà tó jẹ́ olè tó lọ àtáàkì yín lọ́nà tó gba fáìlì tẹ́ fẹ́ gbé àwọn yẹn lọ sí kóòtù SS kò ní dá fún ẹ lórí àwọn irọ́ tẹ́ ń pa ẹni ò ní dá fún yín Ọlọ́run àwọn irọ́ kàtàbí tẹ́ ń pa yìí lórí irọ́ ẹni ò ní dá fún yín ayé yín máa bàjẹ́ ayé yín máa fọ́ bí gbá ni ẹni rí bá ti ṣe bẹ́ẹ̀ ni ò ní rí ọ̀nà gbégbà gbogbo ogun tó wà nínú ayé yìí Ọlọ́run máa fi bá ń jà ni gbogbo ibikíbi tẹ́ bá gbà ìtìjú lẹ máa rí fáìlì tẹ́ fẹ́ fi gbé yín lọ sí kóòtù olè lọ àtàkì ní èní tó gba fáìlì yóò gbà lọ́wọ́ yín DSS
tí ẹ bá máa parọ́ ẹ rántí pé ẹlòmíì wà tó ní ọgbọ́n gan o ẹ mọ̀ wípé ẹlòmíì wà tó ní ọgbọ́n and they have a terrible brain and they can say anything and they can work everything out and they check it. Ẹ̀yin gbé fáìlì anyway America, London, Germany, Belgium tí wọ́n bá kó pépà pápá tó lè jẹ́ pé wọ́n fẹ́ lọ sí court bí pépà ẹ̀ bá sọnù wọ́n máa ti nínú kọ̀mpútà Ọlọ́run ẹ gbà bẹ́ẹ̀ ó ti tọ́mọ̀ sọ fún yín wọ́n máa ní kọ́pì wọ́n á nínú kọ̀mpútà wọ́n bí DSS ayé yìí burú ni àbí Ògùndílé bàbá yín ló bá jà àbí Ògùndílé ìyá yín àbí Ògùn bíi tẹ̀ tí ń bọ̀ àbí iṣẹ́ tó ń ṣe náà ń gbógun tì í ni àbí èpè tó ń ṣe ló mú yín ẹ sọ pé ẹ fẹ́ gbé yín lọ sí kóòtù ẹ dé ọ̀nà tí ò lélò àtáàkì yín tó gba fáìlì lọ́wọ́ yín fáìlì ẹni kojú ló dẹ̀ gbà ẹ̀yin dẹ̀ ní ìbọn ńláńlá bẹ́ẹ̀ yẹn tó ń lọ sílé onílé tó ń lọ bà nǹkan jẹ́ tó tó yẹn. ànánà gbàgbà tẹ́ lọ sí kóòtù ẹ sọ pé ibi tó ti gbé ń lọ sí kóòtù tí ẹ lọ bà ilé onílé jẹ́ ẹ sọ wípé òkè o kán lọ dismiss kéèsì yẹn ṣé ẹ lè máa pàṣẹ fún ìjọba ni ayé yìí ti bàjẹ́ ayé yìí ó ti bàjẹ́ ayé yìí ti fọ́ bí gbá ilé ayé yìí ti túká ẹ ní rí bá ti ṣe bẹ́ẹ̀ ni ò ní rí ọ̀nà gbégbá orí burú Sherry, let me tell you something today and I want you to know. Àwọn yóò ti ń sọ wípé bóyá ẹ fẹ́ fi àwọn ọmọ yẹn ẹ fẹ́ fi jẹ suya ni àbẹ́ fẹ́ fi jẹ pepper soup because they know all of you. They know the job you people can do. They know something where you people can do because they don't trust all of you. Tó bá jẹ́ pé wọ́n máa trust yín ẹni ẹ fẹ́ gbé yín lọ sí kóòtù lẹ́sọ̀ o ẹ̀dẹ̀ mú fáìlì dání fáìlì ẹ̀kọ́ jù lẹ́ní ṣé bó ṣe kọ̀mpútà ṣòṣì níta àbí laptop àbí iPad mi ò lè parọ́ fún yín fóònù tí mo ní ó pọ̀ bàjẹ́ ikán rèé o. Hello? 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 Tó bá fẹ́ sọ̀rọ̀ kó slow nǹkan tó ń gbọ́ yẹn kó sọ̀rọ̀. Yes? Listen to me. Mo ń show yín fóònù lẹ́ẹ̀kan. Ẹ̀ẹ̀kan rèé o. Eléyìí 12 Pro Max. Ìkan tún nìyó 12 Pro Max yẹn is a 528 gigabyte. Eléyìí 11 nìyó 12 Pro Max 12 Pro Mini tún eléyìí 520 gigabyte. Àìmọye fóònù tí mo ní nǹkan tí mo store sínú ẹ̀ kò lè sọnù forever. Ohun tó wà nú ẹ̀ kò lè sọnù forever. But ẹ̀yin gbé yín lọ sí court. Listen to this carefully. Tí ẹ bá fẹ́ máa parọ́ ẹ mọ̀ wípé ẹlòmíì wà tó lè sọ nípa ẹ̀. Tí ẹ bá fẹ́ máa parọ́. Now ẹ sọ pé tí o bá fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀ sókè kíá bí o bá jẹ́ bẹ́ẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ program ni yes mo ń gbọ́ yín. Yes. À ń gbọ́ yìí o bàbá yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má disturb me ẹ jọ̀ọ́ no take my attention I beg you má mú attention mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run make sure tó bá fẹ́ pè mí ẹ jẹ́ kí fóònù ẹ kó wà very good kó pè mí I'm not here and I go answer you now
lórí ọ̀rọ̀ tí mò ń sọ fún yín òun ni wípé fáìlì sọnù olè lọ attack DSS olè lọ attack DSS right and iná gba fáìlì lọ́wọ́ wọn and the fáìlì ti sọnù going to a month George sọ wípé àwọn ọmọ wọ̀nyí ẹ fi wọ́n sílẹ̀ why you people say obey law ṣá you people obey law Nigerians you people obey law you follow law if you are follow law George he can't say something to you say these people let you people release these people you are not obeying law and from there you take it 2 or 3 you take it 4 you take it 8 go to the court and you seize you release 2 remain the 2 Lady K and the 1 guy and you people hold that 2 right and you want to take them to court and the file is missing God punish you God go punish you God will create these children where they make them suffer he go punish you all of you they said God go punish you your life God go destroy your life you Nigerians your Lord ó dàbí pé ó fẹ́ máa take my attention you want to take my attention please I don't like it now for something I'm saying to you quickly right now you people going to the court and they take these children to the court you know say this lady is the wife of someone this man where you people hold is somebody where they look after their family right and the judge tell you people to release not ready hello and I want you to know this is very good the way when father and with the mother they are joined together to plant you come to this world somebody plant these children where you people hold them there forever right and there's something where these children do you say they do anything because you people they fight it boho you just need it boho life you need it because you make sure say boho now you want to take make the pepper soup because you people don't care the way some people they go to the gongon I be waiting to call that place they show say nothing happened there they want to build something for the gongon I be something like that you people know say this man is a messenger for Boko Haram. You people know very good anyway. You people know say this guy is a messenger for Boko Haram. If Boko Haram kidnap this man, now they go see them and they collect money and they say, you know what, I'll go see them and they go and give them because he collect his own and they go and give to Boko Haram, right? Anyway. So he go to Gongon, he said they want to build something there. Who invites you? Who invites you anyway? Who call you and who tell you? Say it's no problem for Gongon. You know. Because you are soldier before. You know yourself. You are soldier before. And you parade yourself. Say nothing happened there. Because you people just want to make sure Yoruba land make it not be no more. But you people lie. Trust me for that.
You people lie. Yoruba land could be forever. And the Yoruba nation is a stand. And nothing could change that Yoruba nation. I tell you, very soon, I think this month, they go to the rally, million rally for New York. Come, if you are good Yoruba, you have a very good Yoruba nation. You just go there. Let this thing let it be sorted out. Let the Nigeria carry themselves go. Let the Yoruba nation, let it carry themselves and go. And then we go know who be the people where they do truth. SS. God will punish you. Father for heaven, he will punish you. Hello? Hello? Ekale, ṣe tí fóònù bá ń court tí o bá fẹ́ sọ̀rọ̀ tó bá ń court ó máa ní mi lára díẹ̀ jọ torí t'Ọlọ́run. Okay, mo ń gbọ́. Mo ń gbọ́ yín, mo ń gbọ́ yín. Olúwa ṣe ìyanu. Mo ń gbọ́. Ó dá bàbá mi. Ẹ ṣeun púpọ̀. Ẹ ti ń gbọ́ ìdùn ọkàn àwọn èèyàn kankan, ẹ ti ń gbọ́ ìdùn ọkàn wọn. Nítorí pé gbogbo alamọ̀ tí a dẹ̀ gbọ́ ní ọjọ́ yẹn wípé bí ó bá jẹ́ pé Ladyk ni àwọn jàgùdà wọ̀nyí wọ́n lè lọ síbẹ̀ lóru yẹn kán lọ ṣe nǹkan tó máa ṣe kán dẹ̀ sá lọ. Ilé Sunday Igboho ní àkọ́kọ́ tó ń lọ jó àwọn tó lọ síbẹ̀ lọ jó títí dòní wò mọ́. Ṣé ó mọ àwọn tó lọ bẹ̀ lọ jó ni? Wọn mọ àwọn tó lọ síbẹ̀ ní àkọ́kọ́ lọ jó. Nítorí pé evil ni wọ́n on dem plant evil sínú àwọn ọmọ wọn. DSS, my advice, fáìlì yẹn tó bá wà ń bì kan ẹ lọ gbé fáìlì yẹn jáde. Tí fáìlì yẹn bá wà ń bì kan àmútẹ́ bá ń parọ́, you people prove it wípé lóòótọ́ ò lè lọ attack yín. Ẹ prove ẹ báyìí wípé lóòótọ́ ò lè lọ attack yín o. Wọ́n dẹ̀ ti gba gbogbo fáìlì o, wọ́n ti gbé fáìlì lọ o. Ẹ prove ẹ. Ìwọ tó dẹ̀ jẹ́ wípé inú ẹ̀ ń dùn sí tó ń flag the program kò ní kúre, ayé ẹ̀ máa bàjẹ́.
yálà ìyá yín ò ní jèrè ẹ bàbá ńlákù bàbá ẹ kò ní jèrè ẹ tó bá ń fà kò ní tó ara wọn èmi mo sọ bẹ́ẹ̀ fún yín fi mí sílẹ̀ kí n rojọ́ tèmi kí n sọ ohun tí màá sọ ohun tó wà lẹ́nu mi ẹ jẹ́ kí n sọ o tó bá fẹ́ kúre ẹ jáwọ́ kúrò ń bẹ ọwọ́ tó fi ń tẹ̀ yẹn tó fi ń fúláàgì ẹ yẹn ọwọ́ tó fi ń ṣe yẹn Ọlọ́run ẹ máa fi sìnkú ọmọ ẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ọwọ́ tó fi ń fúláàgì yẹn ẹ máa fi sìnkú ọmọ ẹ Ọlọ́run ẹ gbà bẹ́ẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ ẹ fi mí sílẹ̀ pẹ̀lú tèmi o you people leave me with my job ẹ rò pé mo jẹ́ olè oníjìbìtì elébi tó lè jẹ́ pé mò ń wówó àbí mò ń tọrọ káàkiri òun lẹ torí ẹ̀ tẹ́ ẹni ẹgbẹ́ fẹ́ fi owó fi bribe mi mo dẹ̀ ń kọ̀ ngbà tí mò ń kọ̀ báyìí ṣé èèyàn wá jẹ́ problem ni ẹ wá torí ẹ̀ wá rán yàn pé kó máa flag mi kò ní dáa fún yín gbogbo àwọn tó lè jẹ́ gbọ́dọ̀ máa ń wo program ẹ̀ threaten wọn kí lẹ̀ threaten wọn fún ayé yìí máa bàjẹ́ ni Ọlọ́run bóyá jẹ́ pé ẹ̀rán èèyàn pàápàá tó ń ṣe ni ẹni ò ní jèrè ọmọ ẹ̀. Now DSS, I'm coming from you anyway and I'm never finished. Find a file and they come for the whole world and they tell them say the file, we find the file, but not lie, say Ambraba just attack you people to collect the file from you. I don't want to hear that. That lie, I don't want to hear it. Come in with the truth and let we know something you people want to do. But yet, let we know. And then we go do something we want to do. Lawyer Papa sọ pé àwọn ti fún títí ní Monday. Kẹ́ẹ̀fì àwọn ọmọ ìsílẹ̀. You people don't want to follow law. You are using your own law. Kò ní dá fún yín sẹ́ẹ̀. Kò ní dá fún yín Ọlọ́run. Ẹ gbà bẹ́ẹ̀. Ayé yìí máa bàjẹ́ ni. Ayé yìí máa túká ni. Ayé yìí máa fọ́ bí gbá ni Ọlọ́run. Bó ṣe inú bí mi tó yìí màá ṣépè fún yín tó dẹ̀ jẹ́ wípé ẹ ní rí ṣe. Hello. Hello sir. Yeah. Bẹ́ẹ̀ ni. Ó dà sir. Ó dà ẹ máa bá program yín lọ. Ẹ máa bá program yín lọ. I don't know you people want to come with the such of lies. Lie where nobody can listen to. Lie where is not be something we working. My father there could it die for you. Ayé yìí máa fọ́ ni, ó máa fọ́ bí gbá ni. Ṣé ìwọ ló ra data fún àwọn tó lè jẹ́ pé wá sí program tó wá wò mí ni. Ẹ̀yin lè ra data fún wọn ni. Àṣírí yín báyìí a máa tú tí gbogbo àgbáyé máa mọ̀. A mọ̀ nǹkan tẹ́ ń tà sí. You people bastard. Motherfucker nigger. Bitch. Ọbásanjọ́ mo ti bá ẹ sọ níjọ́ títí tí mo bá ẹ sọ mi ò tí bú ẹ ọ̀rọ̀ ẹ pàápàá báyìí ó ti lọ síbi ebú báyìí Sanwó-Olú mi ò tí bú yín o but now ọ̀rọ̀ yín báyìí ó ti bọ́ sí ebú because ẹ fẹ́ sọ fún ọmọ wọ̀nyí you people not having power to tell DSS okay these children release them. Now tí ẹ ń jà fún ni pé 2023 pé ẹ máa dìbò àwọn èèyàn tó dẹ̀ jẹ́ Yorùbá náà pàápàá báyìí mí mo gbọ́ ọ̀dẹ̀ mi lórí báwo ni pé gúrúùpù kan tó sọ pé ẹ dìbò kẹ́kẹ́ ká dìbò fún báwo ni pé lúkọ̀ náà Tinubu ló lè ṣe ọ̀dẹ̀ ni wọ́n bóyá tí ebi bá ń pa ò lè lọ wá iṣẹ́ kó ṣe ni. Bí ebi bá ń pa ẹ lọ wá iṣẹ́ kó ṣe kó lọ dìbò fún Tinubu wèrè ni ẹ ò gbádùn ẹ gbádùn rárá ẹ gbádùn tó bá gbádùn ṣé Tinubu ló jẹ́ kó dìbò fún ẹ rí èèyàn gidi tẹ́ máa dìbò fún tó máa jà fún yín ẹ rí èèyàn gidi kẹ́ máa tún falẹ̀ orí Tinubu ló lè ṣe orí ẹ dàrú ọmọ àlè elébi òṣì ebi ẹ máa pa ẹ ní obi ẹ máa pa ẹ kú ni. Tó bá jẹ́ pé owó ni Tinubu fún ẹ tó torí ẹ tó sọ nonsense sórí fórọ̀mù pẹ̀lú àwọn èèyàn owó yẹn báyìí máa bàjẹ́ ni Ọlọ́run òótọ́ ni mo sọ fún yín
turumbu lẹ́sẹ̀ tó lè rìn olójú tó lè ríran olódo o tó dùn ní pé ó fẹ́ di ó lọ gbé gbogbo abáwọn náà polówó ẹ̀ náà warehouse ó lọ store owó sí tó ń fẹ́ fi campaign owó yẹn máa jóná mọ́ ẹ ìwọ ni kankan tí ó mọ̀ mọ́ the whole world ìwọ ni kankan tí ó mọ̀ mọ́ ní the whole world tó máa ń fi mọ́tò tó máa ń fi kó wá sílé ẹ olórí burúkú ọmọ àlè olórí burúkú ọmọ àlè ọmọ pàù olójúbì màálù Ọbásanjọ́ ìwọ ti ya wèrè náà ọmọ wáyé tó ya wèrè gbogbo ibi tó máa ń bá ẹ pápá kìí ṣe ibi tó máa bá ẹ wo èèyàn mi ẹ hold on fún mi 1 minute just 1 minute ẹ hold on fún mi. ẹ̀yin tèmi ẹ ṣeun gan o ẹ ṣeun tí ẹ jẹ́ pé ẹ dúró dè mí tí ẹ bínú ẹ máa gbọ́ gbẹ́jẹgbẹ́jẹ ọ̀rọ̀ látẹnu mi lónìí now nígbà tó lè jẹ́ wípé àwọn èèyàn nígbà tó lè jẹ́ pé ẹ fẹ́ di president Ọbásanjọ́ àwọn èèyàn kan ló dìbò fún ẹ̀ náà ọ̀nà tó lọ sí ìlú ẹ̀ tún ṣe ọ̀nà tó lọ sí ilé náà pápá báyìí fúnra ẹ̀ ṣe náà bàbá tí ó fẹ́ gbọ́ ìtàn yín ni ọ̀nà tó lọ sí ilé gangan fúnra ra yín ẹ̀ tún ṣe tí mọ́tò bá nínú kòtò tó wà bẹ́ẹ̀ báyìí á máa fẹ́ ṣubú ni ó dẹ̀ ṣe president náà mọ̀ iye ọdún Baba kẹ shame on you sir shame on you ẹ̀kan dá gbádá wèrè kan ò lọ ń dá káàkiri tó ń wọ̀ tó ń rìn káàkiri gbà ní kírísítẹ́nì kí lẹ ń ṣe gangan náà ṣé kírísítẹ́nì yẹn ni àbí muslim nìyẹn ibi tó máa rí Esther Ajayi ibẹ̀ náà ti máa rí ẹ kí ló wà láàrin wa tiẹ̀ náà Esther Ajayi be careful bí ó bá jẹ́ bẹ́ẹ̀ máa lálé ẹ o I'm not care o be careful Esther Ajayi I just tell you that I just say to you be careful Allah be careful Esther Ajayi kí tó lálé ẹ mi ò ní èpò lójú o mi ò ní èpò lójú rárá o mi ò ní sùúrù tó pọ̀ o be careful kó máa lọ kó
àwọn ológun kó máa lọ ń kó àwọn politician ṣé Christian yẹn ni àbí you are politician and I want to know anyway and I want you to send a message to me. You can go to my inbox and they send it to me. Let me know if you are politician. Let we know say you are politician. So you will put, we go put you to politician. Nítorí pé mo rí pastor tó dẹ̀ jẹ́ pé wá sí ọ̀dọ̀ yín tó wá ṣe wàásù bóyá ńjọ́ tó ṣí ṣọ́ọ̀ṣì ni o. I don't know and I don't want to know because mi ò jẹ́ nowhere àkùtò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ mi ni mò ń jẹ. So I just want to tell you this and I want you to know because you are full lot of people and they don't know something you are doing. If you want to be politician, be politician. Let we know. If you want to be politician, want to be Christian, and you want to watch this world, let we know. Say you have a job to do, but not involve you with these people. I just want to give you that advice. I want to give you that advice. I want to give you that advice, Esther Abimbola Ajayi. Please, I give you this advice. And please, I want you to follow. Boche Maraye, I don't know something you are doing. Kó bá lọ kó àwọn ọba, kó lọ kó àwọn politicians, kó lọ kó gbogbo wọn, kẹjọ wà papọ̀ tó sọ pé bóyá pé ó ń ṣe program. That's why I don't help Nigeria. You will help Nigeria. No, it's not help Nigeria. I will tell you the truth, and I want you is the truth, and I'll follow my truth. That's it. And the múra tó lè jẹ́ pé ó máa ṣe pẹ̀lú èèyàn bó ṣe ń gbé àwọn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló ń gbé kérúbù bẹ́ẹ̀ ló ń gbé redeem bẹ́ẹ̀ ló ń gbé CAC bẹ́ẹ̀ ló ìwọ ni mẹ̀sáyà tó ṣe ṣẹ̀dé. Bímbọ́lá Àjàyí, I told you be very very careful before I come to you. Nothing and no prayer where you can say about me where go walk. Forget about that. You can't walk. Trust me, it can't work. But please, before I go start to insult you, Jawo kúrò ní kíní and face your cross and the face job where God call you for. I want you to face job where God call you for. If you face that, you go be free. But you don't face that, and they carry the politician where they are spoil the children's life, where they spoil that country, you carry them together. And you people, they work with them. Esther Abimbola Ajayi, for the last respect I give to you right now, I want to see change from you. If you have not seen change, it will be trouble with me. Thank you. Now, I want to go to Bastard Niger. And I want to tell you this one, and I want you to know now. Buhari, 3 days ago, I give you advice. One lady give you advice before I give you my own advice. Take in Nigeria, go and sell to China. If you can't sell to China, you can go to America. Let me find the buyer for you. Let we find the buyer for you. We can be like what they call báwo ló ṣe ń pe àwọn tó lè jẹ́ pé máa ń wá èèyàn tó máa ń ra tó bá fẹ́ ra lé àwọn èèyàn ló máa ń bá èèyàn wá tó bá fẹ́ ta lé àwọn èèyàn ló máa wá èèyàn láti ta agent. We can be your agent to go and sell Nigeria to China or sell to another country where they have money. Because the little problem, you go to China, go and borrow money. Don't go there now. Don't go anytime, same. Don't go forever, same. Go and borrow any money. Because all the money you are borrowing, what do you do with the money? You people judge the share within you, Obasanjo, and Buhari, and all the governor, they know about it. They self get their own share. And later on, if anything bad they happen to Nigeria, you can't have a mouth to open your mouth to tell them, shame on you, Buhari. You are so much idiot. You can't be the president. At time when you come out for the army itself, you're supposed to die since that time. I don't know why they call yourself, say you are a civilian again to be the president for Nigeria. Anyway,
come on from my face. I don't want to say anything no more about you because I don't finish you and the God finish you. My Lord finish you. Jesus Christ finish you because you are not exist no more. You are doctor self writing off. Anyway, now I'm coming to the Sunday. Babadami Bohosha. Bohosha. I want to give you advice. But the advice that I want to give to you, you have a much patience. But your patience, you will have it more. Because some people for diaspora, they love you so much. People for diaspora, they love you. They love you. I self tell you, my own opinion say, many people for diaspora, they love you. Bohosha. Babadami. People love you. And they love you. I self love you. And I will love you more. And you don't go die young. You go eat for your labor. If the enemy like it or not. You go eat for your labor because you try. The place where you fight, where you fight for Nigeria, for the Yoruba nation. If he stop himself now and say, I don't want to fight no more. You have a record, you have a legacy. You have a legacy. Trust me. And the people love you because you said many people, they can't eat. They're supposed to hear from me or hear from Teddy Ologo before they know, say, okay, now everything is good. Order. Please, I'm at the program. Let me call you back, please. Lot of people, they love you so much. And they love where they love you. I want yourself to have the patience. Let that love, let we do Thanksgiving together. And before, I just put it for that way. I don't want to say nothing. The people where I'm talking to, all the lawyer where I'm talking to, all the people from government where I talk to for the court to do self, I don't need to come for that. And you people want to know something where we be up to. But I know very shortly, we go do Thanksgiving together in Jesus' name. Because time where we want to do Thanksgiving, the time is rich. And they go be so in Jesus' name. Eti dada o de ni kusiko yen lai. Ọlọ́run ti protect ẹ, ó dẹ̀ ti protect ẹ ò ní kú. Lórí gbogbo wàhálà tó lè jẹ́ pọ́n ṣe tó ń ba nǹkan ìní ẹ jẹ́, tó ń ba ilé ẹ jẹ́, tó ń túlé ẹ ká, tó bá jẹ́ wípé Ọlọ́run fún ọ ní agbára ẹ ní wà mọ́. But lórí agbára Ọlọ́run ó sì wà. Bàbá dá mi, ẹ lè máa jèrè ọmọ yìí. Ẹnikẹ́ni ò ní ṣe bàbá ọmọ yìí. Ọ̀tá ò ní ṣe bàbá ọmọ yín. Bàbá dá mi, ìwọ ló máa ṣe bàbá ọmọ ẹ. Ní ọjọ́ tó nínú ọmọ yín tó bá máa ṣe ìyàwó pàápàá báyìí, ìwọ ló máa jókòó láti fà wọ́n fún ọkọ. Ẹni ẹlẹ́nu ò ní ṣe tiẹ̀ lágbára Ọlọ́run. Ẹ jẹ́ ká dìde fún ìṣẹ́jú kan kò ní jẹ́ ìpín ẹ̀. But Bàbá dá mi, please and please again. Just hold to everything. If anybody call you, but I know from since the thing where a voice message go out, we know say another thing not gonna happen no more. But it not gonna happen. So yes, see. You want to reject ko pere ko je ọ̀rẹ́ Bàbá dá mi Gbowo o je ọ̀rẹ́ o de bá sọ̀rọ̀ o pé o de bá sọ̀rọ̀ o de gbé fóònù ẹ. Bóyá òun ló pè àbí ẹ̀dẹ̀ pè tó dẹ̀ bá sọ̀rọ̀ ò dẹ̀ record ohun ẹ̀. So give you permission láti record ohun ẹ̀ ṣá. You know how many damage where you put for the whole world. You know the damage?
You know how many damage you put it outside there, sir? It's a lot of damage you put there. If anybody or your friends will not tell you, say you put a lot of damage outside there, I tell you, say you put a lot of damage outside there. Is it wrong? Is it totally wrong to record somebody's voice? Somebody like Ibabadami, you record the voice and they send it out. And the many people take it, there are many pictures, and they put the voice there. Or they need to or I be whatever to Jeff. Is it wrong, sir? Ṣé rí ọ̀tá èèyàn kì í ṣe pé èèyàn máa rí pé ọ̀tá mi ni eléyìí. But kò dáa. But anyway, damage is done. But báwo la ti fẹ́ ṣe àtúnṣe lókù tí a máa wá. But Ọlọ́run á ṣe àtúnṣe ẹ̀. Àtúnṣe ẹ̀ Ọlọ́run dẹ̀ ti ṣe. Tí ẹ bá gbọ́ nǹkan tí Professor Akintoye tó ń sọ. Anyway, put on try. Bí o bá jẹ́ bẹ́ẹ̀, attention àbí báwo ló ń pè nǹkan tó the way tó ń force wípé ọkùnrin yìí òun gbọ́dọ̀ ṣe báyìí fún gbá kan náà ṣe báyìí fún. Okay, Ladyk náà sọ pé bóyá pé òun ò ní fẹ́ fi sílẹ̀. Àmọ́ nǹkan tó ṣe tí mo mọ̀ ni wípé bí ọjọ́ òru ń jọ yẹn bí ò bá lè jẹ́ pé Ladyk náà pàápàá àdémọ̀ pé ẹ̀yin olórí burúkú ilẹ̀ wá sílé wọn. But Ladyk, you allow everybody to know say jàgùdà nìyí tí ẹ wá síbẹ̀ lóru. Tó bá máa mú yàn mọ̀rùgbọ́ ọ̀sán náà máa wá. Ṣé ẹ ti invite ẹ tẹ́lẹ̀ pé kó wá tí ò wá ni? Ẹ̀dẹ̀ lọ síbẹ̀ yẹn. Ladyk ló jẹ́ ká wàá mọ̀ náà anyway. Ìyẹn òde wàá mìíní wípé ẹ̀tún máa hold there tí ó máa sọ pé fáìlì ẹ̀ sọnù. Wo ọ̀rọ̀ yẹn ó bí mi nínú anyway. Ó bí mi nínú. Mi ò dẹ̀ fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn mọ́. Ó ní bàjẹ́. Kára gbá fún yín. Gbogbo ẹ̀yin tó lè jẹ́ pé ẹ lọ́wọ́ sí ohun tó ń ṣẹlẹ̀ fún Ìgbòho yìí ẹ ní jèrè ọmọ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ sí ohun tó ń ṣẹlẹ̀ sí Ìgbòho ìṣà ẹ ní jèrè ọmọ yín. Ayé yín máa bàjẹ́. Ẹ máa tọrọ jẹ láyé yín ni. Gbogbo ibikíbi tẹ́ ẹ bá dé ẹ ní gbà yìí. Onídúró mi ẹ ṣeun gan ni. Onídúró mi ẹ ṣeun gan. Bó bá jẹ́ ènìyàn ló dúró tì á ti máa sọ̀rọ̀. Bó jẹ́ ènìyàn ló dúró tì á ti jápa. Bẹ́ẹ̀ ènìyàn bá dúró tì á ti máa ṣìlẹ̀gùn. Onídúró mi ẹ ṣeun gan ni. Gbogbo ìrètí ẹ dúró ti Sunday Igboho. Tinútinú tọkàntọkàn. Ẹ ní sìnkú ọmọ yín. Ẹ ní jábọ́ lójijì. Gbogbo ẹ̀tẹ́ dúró ti Sunday Igboho. Gbogbo ẹ̀tẹ́ dúró tètè lọ jẹ́ pé ẹ sáré fún. Tí ò jẹ́ kó dúró tì. Tí ọ̀tá ọ̀gbẹ́ mi èdè gbòdò lọ́wọ́. Gbogbo ilẹ̀ máa jèrè ọmọ yín. Ọ̀rẹ́ tó lè jẹ́ pé bóyá pé ó jẹ́ ọ̀tá fún mi kí ló jẹ́ ká ṣe fún. Ọ̀rẹ́ tó jẹ́ bí ọ̀tá fún ẹ kí ló jẹ́ ká ṣe fún. Ọ̀rẹ́ tó bá ọ̀tá ẹ tó fi ń ṣọ̀rẹ́ àwọn méjèèjì ọ̀tá ẹ ni. Hello. Ṣé mo wà lórí program tí o bá mọ̀ pé mo wà lórí program I'm in the program. Mo fẹ́ kí ẹ máa gbọ́ irú ọ̀rọ̀ báyìí mo fẹ́ kí ẹ máa gbọ́ dáadáa. Nítorí pé ọ̀tá tí ni ọ̀bá ní
tó ń bá tá ìṣọ̀rẹ́ ọ̀tá ti di méjì ó jẹ́ kó sá fún àwọn méjèèjì ni. ọ̀tá tó ń bá ọ̀rẹ́ ẹ ọ̀tá ó pèrè pé ó jẹ́ ọ̀rẹ́ ẹ ó dẹ̀ ń bá ọ̀rẹ́ mi ó bá ṣọ̀rẹ́ ẹ ọ̀tá ti di méjì. àwọn tó lè jẹ́ pé ó jẹ́ ọ̀rẹ́ ẹ tó sọ pé ó jẹ nínú àkàtà ẹ ó ń bá ẹ jẹ ó ń bá ẹ mu tí ò bá bá ẹ rí jẹ mọ́ kí ló fẹ́ kó ṣe ó máa sá lọ ni. àwọn ọ̀tá nìyẹn they are enemy. They are the original enemy. Wọ́n lè wà pẹ̀lú ẹ tó lè pèrè pé bóyá àwọn jẹ́ ọ̀rẹ́ fún ẹ is your enemy. If you don't know, I'm just telling you today. O gbọ́dọ̀ sá fún àwọn méjèèjì. Ọlọ́run ló máa gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wọ̀nyí. Àmọ́ wọn ò rírí ṣe o. Sunday Igboho wọ́n ti sá pa ẹ̀mí ẹ̀. Àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ pápá ń du ẹ̀mí. But wọn ò rí ẹ mú. Ọlọ́run dẹ̀ protect ẹ. God give protect on you. And then you go fight for this Yoruba nation till they collect the Yoruba nation. Tó bá fẹ́ tó bá kọ̀ Yoruba nation ti dúró kó lè yẹ mọ́. Ẹ̀yin tèmi ní diaspora mo ti wà bí ìṣó ti tó bí 1 hour. Ẹ ṣeun gan. DSS ẹ lọ wá fáìlì o. Ọbásanjọ́ pé àwọn ẹ̀mẹ̀wá yìí kán lọ wá fáìlì tó sọnù. Buhari sọ fún àwọn ọmọ yìí because àwọn ọmọ DSS ló ń pàṣẹ fún yín. They don't follow law. They abuse law. They abuse law. They don't follow law. If they follow law, they can't say the file is missing. The file is missing, but they don't have it for a computer. So Nigeria still be so much backup like that. Nigeria be so backup like that, right? Anyway, I just want to say to you, Lady K, you people make sure release Lady K as soon as possible. As soon as possible. Make sure release Lady K. If you people not release Lady K, you are fighting war. Only let in sons by going to attack into the fight lọ́wọ́ yín. Ẹ̀dẹ̀ tí rí ìjà nìyẹn o. Ẹ̀ tí rí ìjà tó ń sọ pé gba fáìlì lọ́wọ́ yín. Tó bá máa bá ìjà ńkọ́. So you people don't have any power before. Ẹ ní agbára kankan tẹ́lẹ̀ rí. Shame. Shame. Anyway, we have so much thing to say today, and let me just leave you like that. But make sure do something to make sure say the law it work for Nigeria. If you like it, make it work for you people. But the Yoruba nation, they have their own law. And they know they don't go abuse law the way you, Nigeria, abuse law. Yoruba nation, they are so much, and the way they are planning, and their plan self, they will succeed. Nobody, enemy self, they can't destroy that planning because they are so much organized. Yorùbá náà pápá ọ̀tẹ̀ wà láàrin wọn náà o. Ọ̀tẹ̀ wà láàrin wọn, ọ̀tẹ̀ yẹn pọ̀ láàrin wọn o. Mi ò lè sọ fún pé ọ̀tẹ̀ ò sí láàrin wọn o. But wọ́n ṣá jà fún ara wọn nísìnyí, wọ́n jà fún ara wọn láti gba òmìnira. Wọ́n dẹ̀ ti gbà díẹ̀ ló kù wọ́n gbà. And Nigeria, you could be there. Niger people. Ẹni tó lè dìbò fún Niger man kó lè tún be your president more. But it's not going to be for Yoruba nation. Thank you so much, and God bless you, and God will be with you. All of you, when love me, come to my line all the way 3 days, and they come and listen to me. God will be with you always.
Any corner you go, my Lord go favor you. Jesus Christ go favor you. And they go be blessed always. Thank you. DSS, find the file. DSS, find the file. DSS, find the file. Before God will punish you. Thank you.